Sherifat Yetunde okú ọdún òní o, okú ọdún okú ìyèdún, mo lóòkú àjọ̀dún orí kádùn. Ẹ̀gbọ́n rẹ̀ Muheebat ló ní kí n máa ṣe léyìí fún ọ, ẹ̀mí rẹ̀ yóò ṣọ̀pọ̀lọpọ̀ ọdún láyé o. It's Pledge Production. Ọmọ ìyá dùn ní, ọmọ bàbá dùn ní o, kíkú má pa, kíkú má pọ̀ ọmọ ìyá mi, ọmọ ìyá dùn ní, ọmọ ìyá dùn ní, ọmọ bàbá dùn ní o, kíkú má pa, kíkú má pọ̀ ọmọ ìyá mi, ọmọ ìyá dùn ní, ọmọ ìyá dùn ní. Sherifa o, ọmọ ìyá dùn ní o, kíkú má pa, kíkú má pọ̀ ọmọ ìyá mi, ọmọ ìyá dùn ní, ọmọ ìyá dùn ní, ọmọ bàbá dùn ní o, kíkú má pa, kíkú má pọ̀ ọmọ ìyá mi, ọmọ ìyá dùn ní. Muheebat ẹ̀gbọ́n rẹ̀ ló ní kí o gbó bí olúgbógbó ti rí gbó, ó ní kí o gbó bí olúgbògbò tìrìgbò, ó ní kí o gbó kí o tọ́ bí àwọn àgbàkan tí wọ́n fọwọ́ páwú tí wọ́n sì tún fèrègì jóbi. Sherifat Yetunde wá ní 50th ọ̀nẹ́t yóò wá ní jáṣe mọ́ fún ọ. Ọdẹ roko ọdẹ pẹran, wọlẹ́ràn kí lọ́dẹ pa, Yetunde ọdẹ pẹran òkété ìparí òkété. Ọdẹ roko ọdẹ pẹran, wọ́n tún lẹ́ràn kí lọ́dẹ pa, Sherifat ọdẹ pẹran wàwà ìrí ọwọ́ wálé nínú ọdún tuntun. Ẹ̀gbọ́n rẹ̀ ní bó ti wù kó pẹ́ láyé tó, ó ní bó ti wù kó pẹ́ láyé tó, ó ní mọ sáré ọmọ, ó ní tẹ́, ó ní tí, ó ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ nínú ọdún tuntun. Ojú rẹ̀ tó rọ́mọ arọ́mọ mọ́, ilé rẹ̀ ò nídìílé onílé, ọ̀dẹ̀dẹ̀ rẹ̀ ò nídìí tẹlòmíràn. Gbogbo ohun tó ń pa ọ́ láyọ̀, tó ń pa ọ́ láyọ̀, tó ń pa ọ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún nínú ọdún tuntun. Bó wo wájú oríire, bó wo ẹ̀yìn oríire, bó wo ọ̀tún oríire, bó wo òsì ire ní lọ́jọ́ ayé rẹ̀ gbogbo. Yetunde ẹ̀gbọ́n rẹ̀ ní kí n wí fún ọ pé lọ́la ọ̀kan ó láyé rẹ̀ ò ní kan, lọ́la èjì ò ní jì sọ́fìn ayé, lọ́la ẹ̀ta ayé rẹ̀ ò ní ta, lọ́la ẹ̀rin ò ní rìnà sọnù, lọ́la àrùn Sherifat ayé rẹ̀ ò ní run, lọ́la ẹ̀fà ogun àfàtó ò ní jẹ́ tìrẹ nínú ọdún tuntun. Ò ní jẹ gungun kẹ́yìn ẹran, ò ní wàkísà kẹ́yìn aṣọ, torẹ́rẹ̀ kú láṣọ gbági. Sherifat wọ́n ní o ṣàmárìn kó máa yan fanda ọdún rẹ̀ lóde. Bọ́dún bá ti dé ọlọ́dún àmọ́dún rẹ̀ lọ́dún bóyí ṣe mọ tirẹ̀ nínú afárá, èjò lá mọ tirẹ̀ nínú àpà, èkó ló mọ tirẹ̀ lárèrè. Sherifat wà mọ tirẹ̀ sówó, wà mọ tirẹ̀ sọ́lá, wà mọ tirẹ̀ sáyọ̀, wà mọ tirẹ̀ sáìkú tí ṣe baálẹ̀ ọ̀rọ̀ lágbára dání wáyé. Yetunde mo ní eré ti yá o, eré ọ̀hún wá dínú ìyẹ̀wù bàbá tó bí yín lọ́mọ. Ẹ̀gbọ́n rẹ̀ ní kí n bá òun kí ọ bí ológun ẹrú, ó ní kí n bá òun kí ọ bí ọlọ́gbọ́n ìwọ̀fà o, ó ní kí n bá òun kí ọ bí ẹlẹ́gbẹ̀rún ọ̀kẹ́, ìyẹn bí wọ́n ti ń poríkì Aromire tó jọ bí yín lọ́mọ. Sherifat Yetunde mẹ́bí wọ̀ lọ́mọ Aromire, ọmọ Aromire akẹ́rù àṣà, Aromire onílé èkó, ìwọ lọ́mọ ọlọ́fìjà, ọmọ akitiolú, máa gbọ́ dídùn ẹnu mi, ilé ọmọ aṣíwó lórí ẹrú o, ìwọ lọ́mọ bẹ́rù bá kú ara mi nílé bàbá tó bí ọlọ́mọ. Yetunde Sherifat ẹrú kì í kú nílé tìyín, níṣẹ́ lẹ máa ń rẹrú kẹrú nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹ̀yin ará wọ̀fà kú wọ̀fà nílé bàbá tó bí ọlọ́mọ. Ẹrú bíbí re ọmọ balùfọ̀n, ọmọ iwájú ọlọ́fin àtàn owó, ẹ̀yìn ọlọ́fin àtàn èjìgbà lẹ̀kẹ̀, àárín ọlọ́fin àtàn yẹbẹyẹbẹ lórí omi. Ìwọ lọmọ káfọ́pá wà, ọmọ káfọ́jẹ̀wà, ọmọ kásọ̀panu, kásọ̀jẹ̀nù, káfọ́ gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ owó wa kàn dé lè ṣẹ́rí. Sherifat ṣọdún ayọ̀ gbogbo ayé ló ti gbọ́. Sherifat ṣe 50 ẹ̀tọ́ gbogbo ayé ló ti gbọ́. Ta ló lè pẹ́rù
50 years gbogbo ayé ló ti gbọ́. Yetunde ṣe 50 years gbogbo ayé ló ti gbọ́. Yetunde ṣe 50